adúpẹ́ o adúpẹ́ pé gbogbo wa á sùn ká kọrí síbì kan ní orílẹ̀-èdè nàìjíríà. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Ó ní wípé àwọn aṣòfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti sọ wípé àwọn ò fọwọ́ sí kí àjọ ológun orílẹ̀-èdè wa kí wọ́n gbé ogun lọ sí orílẹ̀-èdè Niger látàrí ìdìtẹ̀gbàjọba tó wáyé níbẹ̀. Kí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi sọ wípé a nílò láti lọ kojú ogun sí àwọn orílẹ̀-èdè Niger? Lákọ̀ọ́kọ́, ohun tó jẹ́ kí ọ̀rọ̀ yìí kan orílẹ̀-èdè nàìjíríà gbọ̀ngbọ̀n ni pé bàbá wa tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yẹn, bàbá Bọ́lá Ahmed Tinubu, àwọn ní ààrẹ àjọ Ecowas, ìyẹn àpapọ̀ àwọn orílẹ̀-èdè tó wà ní gúúsù ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí Ecowas. Nígbà tí àwọn ológun tí wọ́n gbàjọba ní orílẹ̀-èdè Niger, àní bàbá wa sọ̀rọ̀ tí gẹ́gẹ́ bí ààrẹ Ecowas pé ó ti wà nínú àjọsọ Ecowas pé ológun ò ní tún gba ìjọba tàbí dìtẹ̀ gba ìjọba mọ́ ní gúúsù ilẹ̀ Áfíríkà tí a mọ̀ sí West Africa. Ó ti jọ wà nínú òfin wọn. Ṣùgbọ́n kí wá ní ìdí táwọn èèyàn fi sọ wípé a nílò láti dá sí ọ̀rọ̀ yìí tàbí láti fi ipá gba ìjọba náà padà lọ́wọ́ ológun tó gbàjọba? Yorùbá ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kí wọ́n lù, tó bá nídìí ẹ̀ sí òkè dédé sẹ́. Bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè Niger ló fà á tí àwọn ológun fi gbàjọba. Bó dẹ̀ ṣe rí ní orílẹ̀-èdè Niger ló ṣe rí ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tó kù, tó ṣe pé nǹkan ò dán mọ́rán. Àwọn olórí wa wọ́n ń jayé bámúbámú moyó, ayé àfèmí nìkan, wọ́n ń kó wa lọ sílẹ̀ òkèèrè. Wọ́n ń fi ara ní àwọn ará ìlú, pàápàá àwọn olóṣèlú wa. Ẹ wo iye ilé tí àwọn olóṣèlú wa kọ́, ẹ wo iye ọkọ̀ tí wọ́n ń rà, ẹ wo iye dúkìá tí wọ́n ní, a sì fi wọ́n síbẹ̀ láti tún ìlú ṣe, láti ṣe olórí wa ni. Ṣùgbọ́n tó bá ti débẹ̀ tán, àpò ara wọn nìkan ni wọ́n ń dùn. Bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ nìyí. Tí nǹkan báyìí bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tí kò ké bí eku tẹ́yọ̀ ké bí ẹyẹ, ló máa ń fà á tí àwọn ológun fi máa ń gbàjọba. Ká wá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Niger. Orílẹ̀-èdè France, àwọn ni ó jẹ́ orílẹ̀-èdè tó fún orílẹ̀-èdè Niger ní òmìnira. Èdè Faransé ni wọ́n ń sọ bẹ́ẹ̀. Nǹkan àlùmọ́ọ́nì tí ó wà ní orílẹ̀-èdè Niger yìí, àwọn France yìí wọ́n á fún wọn lówó péréte gẹ́gẹ́ bí uranium. Àwọn orílẹ̀-èdè Niger wọ́n á fún wọn ní owó pérése, wọ́n á kó kíní lọ sí orílẹ̀-èdè tiwọn. Owó pérése tí wọ́n á tún fún àwọn olórí orílẹ̀-èdè Niger, àwọn orílẹ̀-èdè nǹkan àlùmọ́ọ́nì tó wà ní orílẹ̀-èdè Niger, àwọn orílẹ̀-èdè Faransé wọ́n á wá rà lọ́wọ́ wọn ní owó pérése, wọ́n á kó kíní lọ sí orílẹ̀-èdè tiwọn. Owó pérése tí wọ́n á tún fún wọn yìí, kàkà káwọn adarí ìlú orílẹ̀-èdè Niger kán fi tún ìlú ṣe, àwọn á tún wá fi ṣe àpapín. Ara wa ni ará ìlú, àwọn olóṣèlú yìí wọ́n wá ń balẹ̀ ayé jẹ́. Bí ó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ nìyí. Ní orílẹ̀-èdè Ghana, góòlù tí wọ́n níbẹ̀ àwọn kọ́ ló ń gbádùn ẹ̀. Lórílẹ̀-èdè Nàìjíríà, epo ta ní àwọn kọ́ là ń gbádùn ẹ̀. Lórílẹ̀-èdè South Africa, nǹkan àlùmọ́ọ́nì kan wọn àwọn kọ́ ló ń gbádùn ẹ̀. Lórílẹ̀-èdè Congo, nǹkan àlùmọ́ọ́nì wọn àwọn kọ́ ló ń gbádùn ẹ̀. Tí àwọn tó jẹ́ olórí àwọn orílẹ̀-èdè tó fún wọn ní òmìnira ayé tán bá ti wá, wọ́n á fún wọn lówó kékeré, wọ́n á gba nǹkan yẹn lọ́wọ́ wọn. Àwọn olórí náà á fowó yẹn ṣe àpapín. Ara wa ni ará ìlú. Bá a bá tún wá tàtàpọ̀, ta ni a wá lọ sí àwọn ilẹ̀ òkèèrè lókè òkun lọ́run, a tún máa ṣe wá bí ẹrú. A máa ṣe wá bí ẹrú. Ara àwọn nǹkan tó fà á tí àwọn ológun fi ní ó tó gẹ́ nìyí. Pé àwa lá ní àwọn nǹkan àlùmọ́ọ́nì táwọn aláwọ̀ funfun yìí tó ń fi tó orílẹ̀-èdè wọn ṣe. Kí ló dé táwọn ò lè máa fi nǹkan bẹ́ẹ̀ ká máa fi tó orílẹ̀-èdè wa ṣe? Bá a bá tún wá ní a fẹ́ máa lórú nǹkan lórílẹ̀-èdè àwa, nǹkan tó ń fi nǹkan náà ṣe lórílẹ̀-èdè tiwọn, a fẹ́ máa fi ṣe nǹkan lórílẹ̀-èdè tiwa, wọ́n á gbógun tiwa, wọ́n á kọ́ wa síra wa ká máa bára wa jà. Nígbà tá a bá ń bára wa jà, àwọn àgbà táwọn ọ̀bá tó wá lójú àwọn aráyè, a máa kó nǹkan yẹn lọ́pọ̀ yanturu. Wọ́n ṣe ń ṣe lórílẹ̀-èdè Congo lọ́wọ́ báyìí tí wọ́n bára wọn jà, táwọn arábí sì wá ń kó nǹkan àlùmọ́ọ́nì wọn, èyí tẹ̀ ń bára yín jẹ́ ń bára yín. Nǹkan tó fẹ́ ṣe fún Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ tó kù lélẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà bá lọ sí ta ló ń bá àwọn ará Niger jà, ẹ má gbàgbé pé ewúrẹ́ kọ́ ló máa gún bẹ́ẹ̀, èèyàn dúdú bíi tiwa máa kú. Àwa sọ pé dojú wàhálà kúra wa, inú tí àwọn arábíà wa máa dùn, ọmọ ìyá méjì àwọn máa para wọn. Torí ìkan náà ni àwa aláwọ̀ dúdú, ìkan náà ni wá. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, ibi tí ẹni méjì bá ti jà, orúkọ bẹ́ẹ̀ máa fi ara gbá. Àwọn ará ìlú kò sí bí wọ́n ti ní fara gbá tí nǹkan dán mọ́rán. Orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe pé àti owó tó yẹ kí àwọn aráàlú tún gbádùn, àtún máa fi ra nǹkan ogun láti máa fi bá àwọn ọmọ ìyá wa jà, aláwọ̀ dúdú bíi tiwa jà. Àwọn náà lọ́hùn
kàkà wọ́n fẹ́ kí nǹkan dáa kó rọ aráàlú lọ́rùn ni wọ́n ṣe ni àwọn ológun ṣe gbàjọba àbí sígbà tí ogun bá wá ṣẹlẹ̀ ṣá ìdẹ̀rùn abá aráàlú mọ́ àwọn arábí ni wọ́n wá máa dùn. ẹ má tún gbàgbé pé orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Russia ìjà wà láàrin wọn, wọ́n sì ń wá ibi tí wọ́n ti máa ja ẹkẹ náà. Lọ́wọ́lọ́wọ́ à ń gbọ́ fìrìfìrì pé orílẹ̀-èdè Russia ó wà lára wọn tí àwọn orílẹ̀-èdè tí ìdìtẹ̀gbàjọba ti ṣẹlẹ̀ báyìí láfíríkà òní wọ́n lọ sábà tó. Orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn wà lẹ́yìn àwọn olóṣèlú wa pé ẹ má gbà ó tó mọ́ ara ṣẹlẹ̀. àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ẹkùn mọ̀ wọ́n máa ń tì í síra ni tó wà lábàá ṣẹlẹ̀ tí wọ́n ní pé kí wọ́n ta nǹkan ìjà fún yín kẹ́ máa fi para yín kọ́rọ̀ ajé tí wọ́n lè máa rú gọ́gọ́. orílẹ̀-èdè Russia náà ta nǹkan ìjà tiẹ̀ ṣebí ẹ̀yin lẹ fẹ́ jà, ṣùgbọ́n kí ló máa jèrè tiwa nígbẹ̀yìn gẹ́gẹ́ bí ilẹ̀ aláwọ̀ dúdú? Kí ló máa jèrè tiwa? ẹ jẹ́ ká rò. èmi bá rọ àjọ Ecowas pé ẹ pé àwọn orílẹ̀-èdè yìí ẹ bá wọn ṣe ìpàdé kí lẹ́rù palẹ̀jọ sí tí ilẹ̀ adúláwọ̀ tó fi lè gòkè àgbà táàfin ní ìṣẹ̀rú mọ́. tó tó yẹ ká ṣe nìyí, kì í ṣe pé sílẹ̀ ká máa bára wa jà. tó lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ará ìlú orílẹ̀-èdè Niger inú wọn ń dùn nípa àwọn ológun gbàjọba, inú wọn ń dùn ní tó wà láwọn fẹ́ níwọ̀n bá ìgbà tí inú ará ìlú bá tilẹ̀ ń dùn pé ológun gbàjọba, kí ni àwa wá fẹ́ lọ máa bá wọn jà sí? ẹ̀yin olóṣèlú wa náà lè sì balẹ̀ ayé jẹ́, ilẹ̀ balẹ̀ ayé jẹ́. ọmọ aláṣọ wa wá ń wọ ìkísà, ọmọ ẹran ń jẹ egungun nílẹ̀ adúláwọ̀. àwa sọ̀rọ̀ àwọn àjọ ọmọ ìyá òòṣà. tẹ́ bá lọ sí orílẹ̀-èdè India, bá lọ sí Europe, ọkọ̀ ojú orin lẹ́ máa wọ̀ láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè mi. ṣùgbọ́n nílẹ̀ adúláwọ̀ àwọn arábí wọ́n sọ àjọ ọmọ ìyá òòṣà tó ṣe pé láti tó bá fẹ́ lọ láti orílẹ̀-èdè Nigeria lọ sí orílẹ̀-èdè ìwọ̀ oòrùn Áfíríkà tàbí South Africa, ẹ máa gba ìwé ìrìnnà ni tá a sì jọ wà ní Áfíríkà kan náà tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n á sọ àjọ ọmọ ìyá òòṣà. àwọn ń gbádùn lọ́hùn, gbogbo nǹkan tí wọ́n sì ń lò ní orílẹ̀-èdè wọn ọ̀dọ̀ wa ni wọ́n ti wá ń kó owó kékeré ni wọ́n fún wa. sáré gbogbo orílẹ̀-èdè tó wà lábẹ́ Faransé ẹ̀ tún gbọ́dọ̀ tọkàn. orílẹ̀-èdè Faransé wọn ní àwọn yá wọn ní owó ní owó tẹ yá wọn ẹ gba ìdá 10% ń bẹ̀. ìjọba tí wọ́n máa san gbèsè padà kò dín ní máa fi san wá tún sẹ́yìn lé sí. orílẹ̀-èdè tí yín wá ń dà sí wàá yìí tọ̀nà. ọmọ ìyá kan náà ní gbogbo àwọn aláwọ̀ dúdú, ẹ má jẹ́ abára wa jà. orílẹ̀-èdè Nàìjíríà àgbọ̀dọ̀ bọ́ orílẹ̀-èdè kankan jagun nílẹ̀ adúláwọ̀ yìí torí àwọ̀ kan náà la ní, àwọ̀ dúdú yìí kan náà la ní. àgbọ̀dọ̀ bára wa jà nílẹ̀ adúláwọ̀, ibi tá a bá ti ṣera wa ká bẹ̀rẹ̀ wa ni. ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà bá sí ní poto, ẹ wo ìyà tó ń jẹ wá lọ́wọ́lọ́wọ́. àwọn tó sì wá ń ra nǹkan yìí lọ́dọ̀ wa lówó pín ní sìn ọdún wọn ń dá wọn fi ń tọ̀dọ̀ wọn sí tí a lò tọ́ síjà wa ló tọ́ fún wa láti máa jà. a nílò láti bára wa jà nílẹ̀ adúláwọ̀. láti ìjọ ẹ̀ka fún àwọn Niger ní ọjọ́ 7 ẹ wò wọ́n ti lọ pé àwọn ará wọn tó kù jù, wọ́n ti lọ pé àwọn ọmọ ogun Mali, wọ́n ti lọ pé Burkina Faso tó jẹ́ pé àwọn ológun ti gbàjọba ń bẹ̀, wọ́n ti lọ pé gẹ́ọ̀ ẹja múra sẹ́. owó la máa ná aráàlú àtìgbẹ́ náà wó dànù. ogun ò rí bí ẹ̀kọ́.